Ọlọ́run ọba ìyanu sọ ọ̀rọ̀ rẹ̀ kan sí ìgbésí ayé wa kó o sì mú gbogbo ìyà yìí wá sóun gbàgbé. Ọlọ́run kàn fèmí ṣe sábàbí ni o n tọ́lọ́run bá máa ṣe Ọlọ́run wá ṣe. kó dẹ̀ máa wo nǹkan kan ló ṣẹlẹ̀ o. kí wàá ní wíwà láyé wa tá a lè tọ́jú ọmọ kan ṣoṣo. You don't touch me. Ẹ̀bẹ̀ òṣìwò ló ń bẹ̀ mí. You are insane. I'm not insane. You are more. Ó yá ẹ gbé omi yẹn ẹ máa gbé lọ sílé àwọn ìyàwó yìí báyìí báyìí. Who are you? Boy, I said, get out of my house! Ola, what have I done to deserve this from you? Ola, ládùúrú bí mo ṣe nífẹ̀ẹ́ tó. Ola, you're wicked. You're wicked too! You're wicked, you are heartless! 15-minute madness is still madness!